الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره. نعم شيخ عبد الفتاح بẹ́ẹ̀ni lágbọ́ Ọlọ́run bẹ́ẹ̀ni mo bá wọn sọ̀rọ̀. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا رسول الله عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتون إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله عز وجل في سورة البقرة ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون. صدق الله مولانا العظيم. mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá nínú ẹ̀sìn Islam àtàwọn tó fẹ́ mi àtàwọn tó hate mi wàhálà àwọn tẹ̀tẹ̀ hate mi ni wọ́n ló máa ní ìṣòro ẹni tó hate tí ò mọ̀ pé hate owó rí pé wàhálà ló pọ̀ rẹ̀ sí mo tí mọ iye tó like mi tán lẹ́yìn máa mọ iye tó hate mi wàhálà alẹ́ ayé gan pọ̀. àkọ́kọ́ ẹ bá mi share program yẹn dáadáa sí àwọn èèyàn tó ní làákàyè ẹ bá share program yẹn dáadáa gẹ́gẹ́ mo ṣe sọ أنا واخذ الحق للدين الحق لا أكون واخذ الكذب لأن الإسلام مذهب الحق وعدل. شان الإسلام ẹ̀sìn kan tó dúró lórí òdodo àtòrí agbọ́nrin déédé tá a gbọ́dọ̀ ṣe àmúlùmálà lọ́lọ́run ṣe ní ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون. ṣùgbọ́n problem tá a ti bára lé ni pé ọ̀pọ̀lọpọ̀ ti gbé Al-Qur'ani nílẹ̀ àtẹ̀lé Qur'ani mọ́ ẹjọ́ wàláhì àwọn èèyàn tẹ̀lé Kùránì mọ́ péréte ní dí àwọn èèyàn àtàwọn àfáà ló ń tẹ̀lé Kùránì níbi tàbáyé dẹ́ǹsì ẹgbọ́ bìyàjì ní tọ́hámù ló pọ̀ jùlọ pọ̀lọpọ̀ táwọn àfáà ń ṣe láyé lè ní àbá máa tọ́ra lókù wàláhì láàrin ìwọ tó bá mọ̀ pé wọ́n ṣe ń torí dáa tó fẹ́ jẹ ìwọ ní kó mọ́ rẹ ṣùgbọ́n tá à ń rí tó jú wa ń rí ó jẹ́ ká mọ̀ pé torí àtijọ́ àti mo ló pọ̀ jù láyé ń sìn. gẹ́gẹ́ bí pósì tí mo made sórí Facebook wípé mo fẹ́ wádìí mo dẹ̀ fẹ́ ṣe findings fẹ́ ṣe findings lórí ọ̀rọ̀ ó ṣe Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ imamship wọn báwọn ṣe ń yàn án kí ni tó fa gbogbo scenario tá à ń rí lórí Facebook láti ọdún yìí bí ò dá sí torí mi ò kò fi bẹ́ẹ̀ kàn mí torí mo rí pé ọ̀rọ̀ olúwo ní kájọ máa yanjú ẹ̀ kò tí kan tán tí ó fi kàn mí ṣùgbọ́n díẹ̀ wọ́n padà gbé kan tí ó fi kàn mí ìyẹn ni Markaz àti Mudirul Markaz ẹgbọ́ máa sọ ń pàwọn èèyàn àwọn nìkan mo bá sọ̀rọ̀ mo ní èmi dàbí Army Reserve mo múra mi gẹ́gẹ́ bí Army Reserve fún Markaz àti Mudirul Markaz ẹgbọ́ mi mọ̀ bí I understand the word Army Reserve àwọn kan wà active army làwọn tó jẹ́ pé tó máa fi lè gbọ́n kan tó ta mọ́bù lóru báyìí lẹ́ẹ̀kan náà wọ́n máa fún ẹ lésì ni ṣùgbọ́n mi jẹ́ Army Reserve tèmi ni pé mi ò ní tètè dáhùn máa fara balẹ̀ máa lọ wo tó bí ọ̀rọ̀ tí wọ́n á sọ yẹn ibo ló ti ń bọ̀ máa wádìí àtẹnu tó ti sọ̀rọ̀ àtẹnu tó sọ jáde gbogbo wọn lèmi á pè máa wá gbọ́rọ̀ lẹ́nu oníkálukú lọ́tọ̀ọ̀tọ̀ so èmi o mo múra mi mo dẹ̀ dúró dédé gẹ́gẹ́ bí Army Reserve fún Markaz àti Mudirul Markaz gbogbo tó wọ́n máa ta bábẹ̀ mi ò dẹ̀ ṣe nítorí pé bí akí bàbá fi yìn mí àbí nítorí kí Markaz fi yìn mí àbí káwọn èèyàn fi lálálálálá that's why tó ní máa rí mi lórí social media every time pé mo fẹ́ sọ̀rọ̀ tó bá no torí mi ò ṣe nítorí kán mọ̀ mí mi ò dẹ̀ ṣe nítorí kán yìn mí that's why tí mi ṣe rush wípé mo fẹ́ lọ kí bàbá ìgbà tọ́lọ́ bá ti máyè wá fún mi fẹ́ lọ kí bàbá yẹn billahi lazim Ọlọ́run dẹ̀ bá mi ṣẹ́ mi wọn kù títí máa fi dé Markaz ìjọka inshallah. nígbà tọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ ìbẹ̀rẹ̀ ẹ bá ń ṣe program ẹ̀ bá ṣe ń wọlé wa alaikum salam ajá muslimat ọlọ́run bá ṣe dáadáa fún yín ẹ bá máa ṣe program ẹ̀ fáwọn èèyàn
ẹ bá share sáwọn community Ògbómọ̀ṣọ́ tó bá possible gan ẹ bá share lọ́dọ̀ àwọn ọba Ògbómọ̀ṣọ́ ẹ bá share lọ́dọ̀ wọn àbá àwọn ọmọ tó bá súnmọ́ wọn torí wọ́n fi nǹkan tí ò ṣe ti bàbá yẹn wọ́n fi ń yí lára bí dáadẹ̀ báyé dé ni àdánwò ni tàbá ti bẹ̀rẹ̀ sí ní dà nǹkan rú tàbá ti bẹ̀rẹ̀ sí ní dà nǹkan pọ̀ Ọlọ́run ọba ọ̀dẹ̀ fẹ́ ká dà nǹkan pọ̀ mọ́ra wọn ẹ má ṣàbòsí ẹ tí ì ṣe mùsùlùmí ẹ gbọ́dọ̀ ṣàbòsí wọn kódà Ọlọ́run náà gbọ́dọ̀ bá wọn jà tán bàbá wa ṣùgbọ́n tí ń ṣàbòsí bàbá yẹn tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ Islam ò dẹ̀ fàbòsí ẹ̀sìn òdodo ní Islam ẹ gbọ́ ẹ̀sìn òdodo ní Islam alaikum salam ṣe kan ọdún ẹ̀sìn òdodo ní Islam kò dẹ̀ fẹ́ ká dà nǹkan pọ̀ mọ́ra wọn gẹ́gẹ́ mo ṣe sọ mo ti múra ni mo dẹ̀ dúró dédé as an army reserve for Markaz and Modar Markaz àti Islam inshallah as an army reserve ìgbà tí wọ́n máa ń ní army reserve jù nígbà tí nǹkan bá wà critical tí kìí ṣe pé tí nǹkan bá ń hó yóyóyóyó rárá àní rọ́ọ̀ṣì sọ̀rọ̀ afárabalẹ̀ find out náà tàbá make findings wa a ṣe máa ń sọ̀rọ̀ jáde lórí ọ̀rọ̀ tó bá ń bẹ níta àbí tó bá ń ṣẹlẹ̀ ẹ bá mi share program ẹ̀jọ̀ ń tọrọ Ọlọ́run mo ti pé àwọn tí mo ní mo fẹ́ pè ẹni pé mo post video mo made post kan ní few days ago lórí pé post mo dẹ̀ kọ́kọ́ made lórí Facebook ni pé n fẹ́ wá post yẹn jáde ní o post yẹn sọ wípé ìyẹn alákọ̀ọ́kọ́ ni mo kọ́kọ́ post gbàrà mo ní Imam Tolia of Ògbómọ̀ṣọ́ the king of Ògbómọ̀ṣọ́ has declared that you are not imam of his mostly mistake Moloko state instead of land. You understand? Due to pé yóò tẹ̀ ń kún mi jọ́dá rẹ̀ mo ṣẹ̀dé láti fi ṣe mo ṣàfẹ́ post yẹn kí n continue ayé tèmi lọ. Mo ṣàpadà correct yẹn ṣá torí mo ní pọ̀pọ̀lọpọ̀ bú mi lórí yẹn mo ní normal thing ni ibi tá a bá yẹ dé nìyẹn wọn kì í go through to the actual message of the post but rather be looking for the mistakes of the post. That's what we go through in this life. Ọ̀pọ̀lọpọ̀ tí mo dẹ̀ rí tó comment níbẹ̀ kò sí kankan náà tó lè pàdé mi wọ́n náà wọ́n tó lè sọ̀rọ̀ báyìí kò sí àbáfọ̀ pé bí a sì kí wọ́n ti tẹ́ tí mo lè pàdé tó lè sọ̀rọ̀ sí mi wọ́n náà wọ́n ṣe understand social media náà ni post yẹn wọ́n á ní kí abáàtọ́lẹ́yà kan gba ká mú tó wá jẹ́ pé torí Ọlọ́run ni ọ̀rọ̀ jẹ̀mámọ̀ wọn yìí ló bá dé gẹ́gẹ́ bí àkọ́kọ́ post mo made and a lot of engagement àwọn èèyàn sọ̀rọ̀ wọn bá àwọn àfẹ́ bọ̀ ilé ẹ̀kọ́ máa ta sí àwọn bẹ̀ lọ ni o I just made the post and I move on you understand gẹ́gẹ́ bí ẹni tó ní nǹkan mi tó fẹ́ ṣe ó wà lọ́jọ́ mi mo tún post mi I need to speak with a native of Ògbómọ̀ṣọ́ who has knowledge of the historical process of selecting an imam ṣe àrí tí mo sọ torí mo mọ̀ pé bọ́lá yìí ṣe ń lọ yóò dà pé ó ní process kan tó máa ń take tó máa fi ń jẹ ìmáàmù ìlú yẹn. So I just decided, and the reason being is that bí o tẹ wíṣọ àti sẹ́ni tí lórí ọ̀rọ̀ tí ó bá jẹ́ pé gbà tán bẹ̀rẹ̀ sí yí ọ̀rọ̀ yẹn lọ́nà àbòsí sórí Modar Markaz you understand mo ń gbà kí ló ṣe èèyàn bá àbòsí ṣe bá yẹn ń jẹ́ báyìí kí ló kọ Mudiru àti Rọ́bítà lórí tó wà ń lẹ̀ yìí sí ṣe báwo ti wà ń lẹ̀ tipẹ́tipẹ́ kó tó di pé Rọ́bítà ní ààrẹ má gba ìmáàmù méjì láyè kó máa wá síbí ẹ bá wa mú ẹnìkan tó jẹ́ ìmáàmù yín wá wọ́n lè yan ìmáàmù wá wọ́n fẹ́ turn the table around no it doesn't work that way I turn my back kó kọjú sí padà lè fi find out alhamdulillah àwọn èèyàn dẹ̀ kàn sí mi more than 6 people ló text mi báwọn fẹ́ bá mi sọ̀rọ̀ àwọn nílò àti ṣàlàyé dáwọn mọ̀ ń pa ẹ̀ monitor bismillah at least mo fáwọn èèyàn bíi 4 láyè láti lè bá wọn sọ̀rọ̀ ẹni àkọ́kọ́ I spent nothing less than 40 minutes láti sọ̀rọ̀ ọmọ ìdí yẹn course láti pè yàn I didn't call them on WhatsApp àwọn tí mo pè mọ̀ wọ́n á jẹ́ ìsinmi sọ̀rọ̀ yìí I called none of them on WhatsApp I call them on direct call because mo fẹ́ make sure pé everything clear mi lè fẹ́ any breakthrough or any break up tá bá ń sọ̀rọ̀ lọ lórí conversation wa mo take time mi mo dẹ̀ ra owó sórí káàdì tí máa ń lò tí máa fi pè bus celebration la máa ń lò yín báyìí fáwọn èèyàn tó wà ń bí àwọn náà mọ̀ I spent nothing less than maybe $15 on each 40 minutes each for 2 people ẹni kẹta tí mo bá sọ̀rọ̀ it was 1 hour 30 minutes I also spend money on that but kò sí nǹkan tó máa ń dùn mí ju kí èèyàn òdòdó báyìí kí èèyàn má lè sọ̀rọ̀ lórí ẹ̀ àbí kí èèyàn má lè tẹ̀lé kó jẹ́ pé nǹkan míì
wọ́n fẹ́ máa sọ tó bá ń dùn mí nìyẹn. So I can spend anything to seek for the truth. Do you understand? Wallahi Sheikh Abdul Fattah bóyá rí gẹ́gẹ́ nìyẹn. So mo ṣàpẹ àwọn èèyàn yìí lẹ́yìn tí mo pè wọ́n tó mo lè sọ pé on the case of Ògbómọ̀ṣọ́ and Imam Toria, my thorough investigation has commenced. Nígbà tí mo continue investigation yìí, the result will be available this weekend, inshallah. I care for nothing but the truth. I always say this. Ẹ̀wọ̀n èèyàn mọ̀ mí pé èmi ò kí ẹ̀ ń tẹ́yìn ọba sọ sí mi, mi ò kí ẹ̀ bú tẹ̀ bá bú mi. Ó tọ́ ẹ̀ lèmi máa fi hàn nílẹ̀ nígbà tó ṣẹlẹ̀ ní bó ṣe rí rè. Mo á gbéra pẹ́, mò ń continue, mò ń pè àwọn èèyàn lọ. Mo á tún post nǹkan pé this is interesting. I have spoken to at least 2 indigenes of Ògbómọ̀ṣọ́ and also the spokesperson for the Ayirara family, of which I did. I am still waiting to speak with one more person. Who's that person? Imam Tolia. However, anyone from Imam Tolia is welcome to DM me as well for conversation. I posted this. Instead of people that are interested to call me, rather they continue texting or they're simply in the comment section. Mo go where? Bidalo ali ayé dé yẹn kò sí làákàyè lórí ọ̀pọ̀lọpọ̀ mọ́. Làákàyè tó wà lórí wọn sì wọ́n bá wọn lò ní wọn ò rí tí lò wọn ò rí làákàyè yẹn lò fúnra wọn mọ́. Àwọn èèyàn ló ń bá wọn èèyàn lò làákàyè láyé ń sìn. Wọn ò rí làákàyè lò fúnra wọn mọ́. Àwọn èèyàn ló ń bá wọn lò làákàyè yẹn. Ni mo rí sí ló fi jẹ́ pé tó bá ti gbọ́ nǹkan báyìí tó bá ti jẹ́ pé akọ̀bẹ̀ sí ń bú ẹ máa ta ṣe rí bẹ́ẹ̀ dẹ̀ ṣe wà yìí. Lẹ bá ń gbọ́ ìpàkọ́ gbọ́sùtì orí ẹlẹ́gàn ló dàrú ọ̀ní gẹ́gẹ́ mọ́ ń jẹ́ bẹ́ẹ̀. Torí mi ò mọ bó ṣe ń bá yàn jà. Òótọ́ tó wà ní ọ̀rọ̀ lè máa sọ jáde. Mo lè bá wọn yọ sọ̀rọ̀, mo lè text jáde pé ìwọ tó bá wà interested ló pè DM ká sọ̀rọ̀ ní tó bá mọ̀ ń pa ẹ̀. Kódà àwọn tó text mi gan tó DM mi. Àwọn kan bèèrè lọ́wọ́ pé ṣé mọ̀ nípa bọ́n ṣe ń yan imam kó tó di pé màá pè yín because I wouldn't want to waste my money and my precious time in speaking to someone who doesn't know nothing about what is going on. Nǹkan bá ń bèèrè yẹn of which wọ́n dẹ̀ ní of course àwọn mọ̀ ń pa ẹ̀ mọ́nítọ̀ alhamdulillah. Ṣé ọ̀rẹ́ sáà wọ́n dẹ̀ pé wọ́n. So I will go ahead. Torí tẹ́mi rí lọ́rọ̀ yìí kí n tó sọ̀rọ̀ tèmi tí lórí lọ́rọ̀ ẹ̀ ó lè má jẹ́ ní màá sọ̀rọ̀ rárá. Because 40 minutes audio ni màá play listen 40 good minutes audio ẹni àkọ́kọ́ màá play tí ẹ gbọ́ tán ẹ farabalẹ̀ o you understand ẹ ṣe sùúrù lórí audio yẹn 40 minutes àkọ́kọ́ 40 minutes àkejì ìgbà tó bá ń gbọ́ lọ ẹ lè má rí ni èmi ó lọ kí wọn insha Allah asùlù ti wálé màá play 40 minutes àkọ́kọ́ màá dẹ̀ play 40 minutes àkejì èyí tó jẹ́ kẹta 1 hour 30 something minutes nìyẹn lè máa jẹ́ ní a lè fi sí Wednesday inshallah. So bismillah ta'ala máa play èyí tó jẹ́ àkọ́kọ́ 40 minutes yẹn ẹ máa gbọ́ yẹn àwọn náà dẹ̀ dárúkọ ara wọn bẹ̀ mi ní láti dárúkọ anybody ẹni tó dárúkọ ara rẹ̀ tó fi sọ̀rọ̀ máa jẹ́ kẹ́ gbọ́ tọ́ mo lérò pé ti rẹ́dì ẹ bá ń tẹ yes or no kí lè bẹ̀rẹ̀ sí play audio yẹn. Jésù ló sọ̀rọ̀ kan ní Bible ó ní ìgbà kan yóò rí mi ìgbà kan kì yóò rí mi tí bá ti ń play ẹ lọ ẹja farabalẹ̀ ká gbọ́ ẹ lè má rí mi àzáyẹ lọ kí n inshallah má padà wá èmi náà fẹ́ gbọ́ bó tẹ̀ jẹ́ pé mo ti gbọ́ gbẹ̀ látòkè délẹ̀ tẹ́lẹ̀ inshallah èmi mo ṣáà bá sọ̀rọ̀ so mo fẹ́ ká ṣe sùúrù ká jọ gbọ́ inshallah bismillah. lẹ́ni pẹ́ gbogbo kọ́. Àwọn àlẹ́gàn. Naam, Ridwan Abọ̀lẹ̀ ló ń sọ̀rọ̀. Naam. Ṣé bí mo bí ara ìbá láti sọ̀rọ̀? Alhamdulillah. Naam, mo ṣe mi kàn ṣe free díẹ̀ báyìí láti fi ṣe wọn lọ lẹ́ni tó mo wá ní kí n pè ní. Gẹ́gẹ́ bí mo ṣe sọ̀rọ̀ jáde pé mo ń wù mí láti bá àwọn indigenous person sọ̀rọ̀ láti Òṣogbo. You understand? Because èmi ò fẹ́ máa dá sọ̀rọ̀ yàrá. Ògbómọ̀ṣọ́ jàre Ògbómọ̀ṣọ́ má bínú. Ṣé bá máa dá sí rárá gan ṣùgbọ́n nǹkan méjì mo ti máa
markaz lára báyìí lórí ọ̀rọ̀ ní àbòsí lórí máa ṣe lórí bàbá yẹn bàbá ọ̀dẹ̀ mọ́ ọ́n ló kàn wọ́n lórí ọ̀rọ̀ yìí ẹlẹ́kejì ibẹ̀ ni pé Islam ló pa ọgbọ́ àpọ̀ tọ́lọ́run ọ̀dẹ̀ fábòsí ẹ̀fẹ̀rọ tẹ̀rẹ̀sà tẹ́lẹ̀ yìí ti ráyè dé so tó bá mẹ́ post jáde dẹ́ even though àwọn kan náà mo ti pe àwọn kan náà bẹ́ẹ̀ náà but gẹ́gẹ́ gbà tí mo ní gẹ́sẹ̀ nọ́mbà yìí máa pè yín náà now mo dẹ̀ jẹ́ sọ yìí inshallah máa rìkọ́ọ̀dù ẹ̀ṣọ́ ní sáà jẹ́ wọn ó kè pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ so now so Òṣogbo lẹ́yìn bẹ̀rẹ̀ ẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹ wò ó kí ló ní mo gbàgbé bí mo mẹ́sọ̀ Ògbómọ̀ṣọ́ lẹ́yìn bẹ̀rẹ̀ ẹ̀ má bínú jà ẹ̀. bẹ́ẹ̀ ni bàbá ẹ̀ now ẹ̀yin náà sẹ́ ń kí òun jímọ̀ ní Ògbómọ̀ṣọ́ Central Mosque. lórí ìfẹ́ rárá àwọn òtí tí ó ń bẹ̀ máa ń gbà sí láti lọ́wọ́ à ń bẹ̀. Okay. So báwo lẹ́yìn ṣe close mọ́ ẹbí àwọn ẹbí tọ́lẹ̀ ẹbí àwọn tó jẹ́ ẹbí gangan ìyẹn Ayílára ẹ̀ṣẹ̀ close mọ́ ẹbí. Bẹ́ẹ̀ ni a close mọ́ dáadáa. Okay, that's good. Àwọn èèyàn wa náà ni. Okay, yóò wù mí kẹ́ dárúkọ ara yín kẹ́ wá ṣàlàyé tẹ́ bá mọ̀ nípa ọ̀rọ̀ yẹn díẹ̀. Bismillah. Abdulhamid ló kọ́ mi. Abdulhamid. Ohun tí a mọ̀ ni pé ní tí mo mọ̀ sí ni pé nípa ọ̀rọ̀ ìlú náà nígbà ìdílé mẹ́fà ní jẹ ìmáàmù. Ìdílé mẹ́fà ní máa ń jẹ ìmáàmù láti ìgbà tó ti bẹ̀rẹ̀. Ìdílé mẹ́fà. Ok. Bẹ́ẹ̀ ni ìdílé mẹ́fà ni. So bàbá tó ti fún ilé yìí àwọn ni bàbá àṣàfàṣà ní sí Abdulyakin àṣàfàṣà ní sí àwọn ni wọ́n fún ilé. Ok. So nígbà tí wọ́n ti gbé ọ̀tọ̀ tó ti di gbàrà tí wọ́n máa ń ṣe àwọn prógámù ní àwọn ti prógámù ọjọ́ ní Ògbómọ̀ṣọ́ náà àti kátà lọ́rin tí òkú tọ́lá kú àmọ́ ṣe prógámù ní ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta tí yóò fi di ọjọ́ kẹjọ. a máa ń ṣe àdúrà fún àṣewáàsí náà. bẹ́ẹ̀ ni so ní àwọn kan nínú fámìlì bàbá tó gbèsè yẹn ni wọ́n ti ń sọ wípé ẹni tó bá jẹ ìmọ̀nà yìí fọlọ́ rẹ̀ dáadáa gbogbo bí wàá ti jẹ́ yọ́gbọ́dọ̀ jẹ́ kí èjì ó dà yọ́gbọ́dọ̀ jẹ́ kí fọlọ́ bẹ́ẹ̀ ni yóò bá ti jẹ́ ní ìlú àmọ̀gbẹ́ni yóò sì jẹ́ ẹni tó ṣe é písẹ́ǹtì síta ni wọ́n tó sọ náà. so bí gbogbo àwọn báyẹn nígbà tí àwọn wọ́n jẹ́ Supreme Council of Islamic Affairs ní Ògbómọ̀ṣọ́. Wọ́n ti wọlé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe meeting fún tàbíbò ní àwọn ọ̀gá fún rárá ní àwọn òfin náà mú. So ẹni tí ń kí ni ó lọ náà nígbà náà látìgbà tí ó ti dìbò bàbá yẹn kú bí ẹni ará ní ilé náà ni ará ní ilé bàbá náà ni. So nígbà tí wọ́n tàbí pé wọ́n ti ṣe meeting wọ́n tàbí pọ̀ fún ìdílé meeting ní pé ilé Ayílára lọ́kàn. Pé ìdí ló tó kàn tí ó jẹ ìtàn ti mú ìmáàmù ní o lẹ́yìn bàbá yìí o tó kú yìí o ilé Ayílára ni ilé Ayílára. Kódà ọkọ̀ọ̀kọ̀ fẹ́ di ilé nítorí pé kò sí ẹni kankan tó wọ̀ gbà sí pé ilé Ayílára lọ́kàn. A ó ti ní àṣà tí ọ̀pọ̀lọpọ̀ ń fọkàn sí wípé ẹni báyìí lọ́fẹ̀ẹ́ jẹ́ ẹni báyìí lọ́fẹ̀ẹ́ jẹ́. Ìgbìyànjú dáadáa tó sì jẹ́ onímọ̀ ní ìlú. Ìwọ́n gbà tí wọ́n padà wọlé tó ń finítì wọ́n ní kí n pè ní tọ́kàn lọ́fẹ̀ẹ́ ilé Ayílára lọ́kàn. So ìgbà tó di wípé wọ́n sáà ní ilé Ayílára lọ́kàn wọ́n ká lóṣèlú ìwé tó ti ní ìwà ìjẹta ní ìgbẹ̀tẹ̀ àwọn ká lóṣèlú tó ń tẹ́ pé àwọn èèyàn wọn káàkiri. Owó ilé yẹn náà wọ́n ti ń tẹ́ pé àwọn èèyàn káàkiri nílé tó ọ̀pẹ́ ni àtàn yìí ìmọ̀ràn sọ́lẹ̀ èmi yìí o. Lẹ́mi mo ti jẹ́ mo súnmọ́ àwọn àgbàlagbà ní Ògbómọ̀ṣọ́ dáadáa mo bàbá mo sí gbogbo wọn lá mo fi ìpínlẹ̀ ìlú mo ta fún wọn dáadáa so ìyẹn ìfojú mi kan ìyẹn ìtàlẹ́ àti yìí. ní ìlú Ògbómọ̀ṣọ́. ní Ògbómọ̀ṣọ́ ní ìfojú mi kan wọ́n ní. so tó wá padà wá yá ìrìn àwọn padà ń gbé pé láti bí àwọn ti pokùnrin yẹn lẹ ọ̀nà Allahu alam. àwọn padà mọ́ bí wọ́n ti pokùnrin yẹn lẹ̀ sí pé tí wọ́n dàtí ìmọ̀ ní ìtọ́jà ìtọ́jà ìlọ́wọ́ náà máa ń wá lẹ́kọ̀ọ̀kan máa ń wá sílùú tó yọjú sílùú ṣùgbọ́n mi ò rí rí. Èmi ò rí ìfojúkùn mi kàrí kò sí sí bí àfáà tó ti wà nínú Ògbómọ̀ṣọ́
nínú ìfáfà kan ní gbọ́nsọ̀ pé ẹgbẹ́ ìwé ní ọ̀gá ọlọ́run Ògbómọ̀ṣọ́ bí ilé kan ní gbogbo àmọ́ra wa dáadáa. ẹ mọ̀ra yín ní ilé sílé bẹ́ẹ̀ ni. wàhálà àmọ́ra délé dáadáa. tó ń tọ́wọ́ sílẹ̀ ní pé nígbà tó tàbí pé ìmọ̀tọ́lẹ́ ọ̀ dàbí àwọn míì náà nínú ilé. àwọn méjì wọ́n ń pè wọ́n ní Imam Habibullah. ìtọ́wọ́ tí àti wọ́n máa fà sẹ́lẹ̀ àfà mọ́fú. ìwọ́n náà jáde. so àfà mọ́fú yẹn tẹ́lẹ̀ ọ̀rọ̀ tí ó wà ní ọ̀rọ̀ tẹ̀ fáwọn èèyàn ń sọ káàkiri nígbà náà ni pé àfà yẹn wọ́n ní ń bẹ́bọ wọ́n ní òògùn tó gbé bẹ́wọ́ rẹ̀. tẹ́ wá ibi tẹ́ rí Imam Habibu yẹn ní àwọn Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ ìbáwọn èèyàn mọ bàbá wọn àwọn èèyàn mọ̀ dáadáa. Gẹ̀ẹ́ni ló fún ọjọ́ ìjọba kọ̀ọ̀tẹ́sì lórí náà sí tẹ̀ka yìí. Ògbómọ̀ṣọ́ lè rí fẹ́ bí àwọn bàbá tí wọ́n ní àmọ́ wu wọn ṣùgbọ́n ìmọ̀ ìfọ́dà tó ń sọ ẹ̀rọ̀bìnrin ẹjẹ́ bèrè lọ ẹ̀yẹ́ tábìlì kankan láàrin yẹn ìmáàmù olórúkọ bàbá Mudiru Markaz yẹn ìmáàmù olórúkọ bàbá Mudiru Markaz Habibullah yẹn ṣé ọmọ ilé ayé rárá làwọn ni. ọmọ ilé ayé rárá ni wọ́n kódà tí bàbá wọn jẹ́ ẹni tó bá àwọn àfáà ìlú ṣe ní àsìkò tí wọ́n wà bàbá wọn ti kárẹ̀tì. So bàbá wọn jẹ́ ẹni tó bá wọn ìlú ṣe fẹ́ gbogbo ìlú mọ̀ wọn. Bẹ́ẹ̀ni. So ìgbà tó dàbí pé wọ́n ní Imam Tọ́lá wọ́n ní gbogbo àyè náà kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wọ́n sọpọ́tì Imam Tọ́lá nígbà táwọn wí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn sọpọ́tì Imam Tọ́lá ṣùgbọ́n lábẹ́lẹ̀ àwọn padà ń gbọ́ wípé àwọn kọ̀ọ̀kan nínú ìlú ayé wọn jáde wọ́n sọ pé ọba ti tan bàbá ẹ̀ka ní bàbá ẹ̀yìn. Bàbá Tọ́lá àfa Tọ́lá náà. Tan bàbá Tọ́lá ṣùgbọ́n ìwé ìdíkọ́ wọ̀nyí jáde àwọn tí wọ́n ń bá wọn pàdé ìdílé wọn sọ pé àwọn ìjà láti tan bàbá ẹ̀yìn yìí. Tan bàbá ẹ̀yìn yìí nínú ìyẹn nìkan kan wọ́n ń fi ọwọ́ pa náà rẹ̀ mọ́lẹ̀. Látàrí ìtọ́jú ni wọ́n mú wọ́n pa nílẹ̀ nílẹ̀ wípé bàbá sọ̀rọ̀ nígbà náà bàbá sọ̀rọ̀ wọ́n ti dàgbà dé pé bàbá òun nǹkan kan náà. Ìyẹn bàbá àkọ́kọ́ ìyẹn bàbá sọ̀rọ̀. Bàbá sọ̀rọ̀. Àwọn náà fi Tọ́lá jẹ ìmáàmù. Àwọn ẹni tí wọ́n ti dàgbà bàbá sọ̀rọ̀ wọn mú nǹkan kan náà. Wọ́n kàn ń pè fún wọn lẹ́nu wọ́n ní àwọn ilé yìí àwọn ìdílé yìí wọ́n ń kọ́ lẹ́tà káàkiri pé ẹni tí wọ́n ní wá yìí àwọn ìdílé ayé lára ẹni tí wọ́n ní wá wọ́n kọ́ lẹ́tà káàkiri pé ẹni tí wọ́n ní wá yìí kì í ṣọmọlé àwọn ṣùgbọ́n látàrí wípé majority wọ́n ti kárí bó. Majority ló fẹ́ majority ló sọpọ́tì kódà gbogbo ilẹ̀ àwọn táwọn sọ̀rọ̀ yìí àgbègbè ala sọpọ́tì nígbà táwọn sọ̀rọ̀ yìí ṣùgbọ́n àmọ́ àti ẹ̀fẹ́ gbọ́ pé ọ̀wọ́ pé gbogbo ilé kankan àrùn ìfọwọ́ ilé kankan gbà náà. tó ń gbà tó tàbí tó kí nǹkan pọ̀ tẹ̀sọ̀ ìyọ́nù tẹ́lẹ̀ àtà wọ́n ṣe interview fún wọn. ìgbà tó tàbí interview ọlọ́run ti tẹ̀ wọ́n ní ìyọ́nù tẹ́lẹ̀ àti náà ni wọ́n ní àwọn àbí tàbí èmi wà ní tàbí. Interview lórí mímọ̀ àbí lórí mímọ̀. Lórí mímọ̀ interview wo náà ní interview kéékèèké náà ní kéèké àwọn ìmọ̀ lọ́tìkúmà náà tàbí ní ìgbàta ọlábàdé díẹ̀. Tó ń gbà mí pàdé ọ́ di pé ìmọ̀ ìṣẹ́lá náà ni wọ́n lè máa sọ nípa ní kó support. Ìgbà tó wà di wípé wọ́n ṣàṣe kọ̀bánì. Ibi tí problem ti bẹ̀rẹ̀ ní. So ibi tọ̀bá nìyẹn the first khutbah tí ìmáàmù Tọ́lá tó sùn àwọn àgbẹ̀ ìjọ náà the first khutbah tí wọ́n sùn. Tí wọ́n ṣe yà. Mo fẹ́ kí ẹ stable ìdájú sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí fẹ́ máa ṣéèkì mo fẹ́ kí ẹ stable network fẹ́ máa ṣéèkì díẹ̀díẹ̀. Ó kìlọ̀ láti atẹ́gùn méjì. Ó kìlọ̀ ń gbọ́ ẹ báyìí. So ó ṣàfihàn yìí pé nígbà tí wọ́n parí kútúbà ìwọ́n nìkan láti sọ yìí pé ìwọ́n mọ̀ sọ yìí pé a ti parí mo ti parí ìtùnú o mo ti ń lọ mo ti ń padà bọ̀ níjọ́ mẹ́jọ yìí ọba ni mọ́tò mi ní dé bá o. Lórí kí ni. Tẹ̀mọ̀ pé tó nígbà tí èèyàn
tí ìjà kan fi ń pé èèyàn fi níjà sílẹ̀ láìpẹ́ pé nígbà gbogbo àwọn afá ni wọ́n sọpọ́ọ̀tì ẹ̀ yìí gbogbo àwọn afá ni wọ́n sọpọ́ọ̀tì ẹ̀ tó ìgbẹ́ni àwọn ọkọ̀ ní ojúkídì tó bá gbọ́pọ̀ lọ́rùn ó di dandan kó gbọ́dọ̀ ọkú ẹ̀rẹ́ ní okú òyìnbá pé ìwé which means ọ̀rọ̀ yẹn jọ bí ẹni pé ọ̀hún náà ti ń kó fún nígbà tí ẹbí yẹn ti ń gbé gbèsè àti bá wọn fa nǹkan kan lórí orúkọ tó gbé wá yẹn táwọn náà ti ń gbọ́ so títí ń jọ bí ìgbà tí èèyàn mímì nǹkan kan ìjọba ìgbàsí wà ń bẹ̀ sílẹ̀ so lẹ́yìn ìgbà náà ó tún wá tẹ̀lé yìí pé àpá tá à ń sọ yìí wọ́n lọ àwọn èèyàn àwọn wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àyímọ̀ wọ́n bí kọ́ àyímọ̀ pẹ̀lú àmà sí Ògbómọ̀ṣọ́ lọ́sọ̀ tí wọ́n fi ń ṣe fún tó dé wọ́n ní ìmọ̀mù challenge àwọn rábítà pé àwọn lọ́yẹ fún àwọn ọmọ ní ìta. ẹgbẹ́ ògbà àárín rẹ̀ má bínú. pé àwọn lọ́yẹ kí àwọn ọmọ ẹ jẹ pé òun lọ́yẹ fún ìwọ̀n jẹ́ ọ̀gá. àfa àtọ́lé á sọ pé ìtọ́ ti ń ṣe ìyẹn rábítà tó ti wà lóṣogbo l'Ógbómọ̀ṣọ́ tipẹ́tipẹ́ káwọn tó dé yẹn o àwọn lọ́yẹ káwọn jẹ pírẹ́sídẹ̀ǹtì wọn àbí chairman tẹ̀ náà jẹ́ ń bẹ̀ sáré òkè. bẹ́ẹ̀ nípa ẹgbẹ́ òsì ti bẹ̀rẹ̀ ní pé ẹni tó ń pè ní chairman rábítà ní àsìkò yẹn bẹ́ẹ̀ ni Alhaji Asimiyu Bello náà. so Alhaji Asimiyu Bello yìí àwọn rábítà ń gbà tó di pé wọ́n mú dépọ̀ ó débọ̀ sí wọ́n píṣẹ́ǹtì ẹ̀bùn àwọn náà píṣẹ́ǹtì ẹ̀bùn wọ́n gbé ẹ̀bùn lọ fún ìmọ̀mù tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìmáàmù tuntun ti lú o. bẹ́ẹ̀ni so ìgbà tí wọ́n gbé ẹ̀bùn débọ̀ wọ́n sì bí wọ́n mú fi pàdé wọn ni pé ókè ẹ̀yin ní ayé náà wọ́n á ní bẹ́ẹ̀ ní àwọn ní wọ́n lẹ́yìn ẹ̀ ń ba ìsáàmù Ògbómọ̀ṣọ́ jẹ́ wọ́n lẹ́yìn ẹ̀sìn tó lè yí pé bí ìgbà tí àwọn kan náà ọ̀tẹ́ ti sá sábẹ́ sí yẹn lábẹ́ àwọn kan tí ń lọ bá wọn jẹ́lọ́dọ̀ rẹ̀ ẹ̀bùn náà kò wá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ òkú tẹ̀lé ọ̀rọ̀ yẹn níbi kọ́kọ́ ní àtàkì. nígbà àkọ́jú lọ́dọ̀ ọba tọ́lé à ókè àwọn ọmọ ọdẹ padà wájú dáadáa. àwọn ọba abalẹ̀ wájú tó nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ sọ fún wọn àwọn àríwá ni pé ẹ̀yin ilẹ̀ ń dà Islam ní ìṣègùn tó yìí yóò ní ìyànjú báyìí. yóò ní ìyànjú. mo fẹ́ kẹ́ tó àárín ẹ̀ sọ ibì kan bírèkì náà ẹ̀ díẹ̀. ṣé ó fẹ́ jọ pé ayẹyẹ yìí tó wá sí ìgbéraga fàdí. ọ̀rọ̀ ìgbéraga ní tó sọ náà. eléyìí tó gbéraga àdé àwọn àfáà gbogbo àwọn àfáà wọn lọ sí èkó ní káwọn sí àwọn àfáà lẹ́yọ kọ̀ọ̀kan tẹ́sí ní gbogbo àwọn àfáà ni wọ́n sọ̀pọ̀tì ẹni yìí ní ìbẹ̀rẹ̀ ọ̀nà àti gbogbo àwọn afáwọn sọ̀tọ̀tẹ̀. ìgbà tó sàwọn abẹ́rẹ́ tó dàbí pé ọ̀rọ̀ ó jáde bẹ́ẹ̀ ẹni táwọn sọ yìí táwọn ń kọlu àwọn èèyàn káàkiri pẹ̀lú èébú bí kọlọ sí fúgàmù nìkan tó ní ẹ má ṣe báyìí tó máa fi ti dáì tó máa fi ti sáàjà àwọn èèyàn pé bẹ́ẹ̀ ti ń ṣe ní ìfẹ́ yóò dà kìnnìkan ẹ mọ̀ bí kọ́lọ bẹ àwọn ọgbàgbó ní kọ́mọ fẹ́ máa ja àwọn prógámù kan bá lẹ̀ ẹ má ṣe yìí mọ́ ẹ má ṣe yìí mọ́ ẹ má ṣe yìí mọ́. ìní ẹ̀ ní bí ẹ́tẹ́ẹ̀d sí ọkàn àwọn prógámù ló ń kọ̀ndẹ́mù kan máa ṣe ṣáwọn bí òdì pé wọ́n ṣe sàárà òkú àbí wọ́n ṣe ijọ́ mẹ́jọ àbí kankan. ọ̀dà ẹgbẹ́ tó yọ̀ dáàbò wọ́n ìdáyà ẹ bá túbọ̀ ẹ̀ lọ́wọ́ nínú fẹ́fà mùsùlùmí àwọn Tìjàníyà tẹ́. ok ló di wà mẹ́rin. Tani àti mi ló di à. so ṣé n gbọ́ sà. náà mo ti ń gbọ́ ẹ báyìí. ẹ ló sà. so àwọn Tìjàníyà wọ́n ń ṣe záwíà nínú mọ́tò. wọ́n ṣe záwíà tó máa ṣe àṣà náà. tó nígbà tí wọ́n tà ní wá lọ tó wá jẹ ìmáàmù àbí. bẹ́ẹ̀ni wọ́n lọ kí ìmọ̀ ìfọwọ́sí fún ọ̀bánì. ìgbà tí wọ́n lọ kí wọn. tó ẹ̀ níbi ìpè ẹni tó jẹ́ olóyè ọ̀dùnú bàbá yẹn ẹni tó jẹ́ olóyè wọn.
so ọwọ́ àgbà tó dé ọ̀dọ̀ wọn báyìí ṣùgbọ́n ìtọ́lé àti bá ní kọ́ka àbí kó tún sọ̀ láti ìfàtì kọ́ka kó tú ẹni yóò bá lè tú ẹni àgbàlagbà náà ti àgbàlagbà ti ní àgbàlagbà ní ẹ̀yà kò lè tú ìdílé yóò rẹ̀ tí ń sọ mọ̀ ń gbọ́ ìmọ̀lẹ́ àti ní kò tún ká ìrìn tó ń bá ìmọ̀ tí a mọ̀ tó kì í tó bá nìyẹn tó máa ń ta àgbàlagbà. bẹ́ẹ̀ni ó ti yẹ ká tó bá wọn. gbogbo àwọn tó ní ìyá ẹ̀rọ wà mọ̀ta ọ̀rọ̀ wà mọ̀ta ti ti káàdì àwọn bẹ́ẹ̀ nínú àwọn bẹ́ẹ̀ náà ni wọ́n ti káàkiri tó ti kọsẹ̀ lọ́dọ̀ gbogbo àwọn apá káàkiri. ọ̀kan náà àwọn bàbá wa tó jẹ́ àgbàlagbà nínú ìlú Ògbómọ̀ṣọ́ ni à ń pè wọ́n ní àwọn bàbá wa tó ń ṣe àtúnṣe àwọn jẹ́ àgbàlagbà nínú àwọn àgbàlagbà táwọn ojú Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ rẹ̀. so ìmọ̀nù kan láti kọsẹ̀ látàwọn pẹ̀lú èébú pẹ̀lú pé wọ́n bú ẹ. pẹ̀lú bíbú ó dàbí ìgbà tí bàbá ṣe fún àbá tọ́lé àtọ́ fi bú wọn. ó dàbí ọ̀rọ̀ àyínmọ̀ náà ló inú ṣẹlẹ̀ nígbà ọ̀rọ̀ àyínmọ̀ ní Ògbómọ̀ṣọ́. wàlá ọ̀rọ̀ ìtọ̀ náà ló tẹ̀lé nígbà pé ìmọ̀nù sáà ní kọ́dà ibi ìṣẹ̀lẹ̀ ní pé èyí ń ṣe ń di ọkọ̀ ọ̀bíkà yìí ẹ̀yìn ọmọdé ọkọ̀ mi èmi gbẹgbẹ́ ní màá máa jẹ́ àbúrò tí màá máa sùn lórí. so àwọn ilé ìta tàbí lọ sí CAC àwọn ìta mi lọ wọ́n lọ sí CAC wọ́n tàbí ń ta orúkọ yẹn. ní nǹkan tó fà á tí òfin padà rí kìnìyẹn tí òfin yìí kìnìyẹn gbà máa ń gbà yẹn ọwọ́ àti wàhálà wa ni ẹ máa ṣe tí kémi náà máa ṣe tèmi. ṣé àmọ́ wípé ṣé wọ́n mọ̀ ní owó ilé ìdúró ń sọ yìí ṣé àmọ́ wípé kò tí ì sí ọ̀rọ̀ fámìlì ìjà lábẹ́lẹ̀ láàárín àfáà ló sì wà lẹ̀ yìí náà. ṣàbí ọ̀rọ̀ fámìlì kò tí ì jáde. àwọn ẹbí tí ń gbé tí wọ́n bọ̀ náà. wọ́n ń sọ ṣùgbọ́n àwọn àfáà sí nítorí tí àwọn àfáà ò tí ì tẹ́wọ́ gbà. bẹ́ẹ̀ ni. wọ́n dáká ní àwọn àfáà ò tí ì tẹ́wọ́ gbà ọ̀rọ̀ yẹn kí ni òṣìṣẹ́ wọ̀ ní tó ti escalate. tó sì yé. so gbàrà tí àwọn àfáà náà ń gbọ́ ilé ìlábẹ́rẹ́ báyìí pé kì í sọmọ ní wa àmọ́ yìí kì í sọmọ ní wa àmọ́ yìí kì í sọmọ ní wa àmọ́ yìí fún gbọ́ wọ́n ṣàpadà àwọn àfáà padà nítọ̀ kí ní ṣẹlẹ̀ bó àwọn àfáà ti wá di kí ló fà á tó nígbà tó ń mọ̀ níbo ló ṣe wọnú ilé yìí tẹ́lẹ̀ bóòlù tó di tí ó ti wọnú ilé yìí wá. tó sì jẹ́ pé ìdílé yín ló kàn. ẹni tí a mọ̀ yìí bóòlù tó ń padà ń jáde tó ọ̀tá padà tẹ̀lé pé àwọn kan gbàgbà tí wọ́n gbọ́ yí pé ìyá ló kọ́ wọ́n ti lọ àwọn kan ti dọ́gbọ́n lẹ́yìn wọ́n ti dọ́gbọ́n lẹ́yìn kódà wàláhì alhamdulillah nínú àwọn tí wọ́n jẹ́wọ́ bàbá àpapọ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ lóṣù wọ́n jẹ́wọ́ wípé ẹni tó gbẹ́ nígbàgbé ní inú ilé ayé nìṣó ní ọ̀rọ̀ tìmọ́ọ̀mù ní ilé kan tó tìmọ́ọ̀mù tó gbẹ́ nígbàgbé tó ń tẹ̀lé ní mọ́sà àwọn tó ń gbé wá àwọn oṣù ọlọ́gbọ̀wá pé àwọn ọlọ́gbọ̀wá pé gbọ̀wá pàtó. ìbẹ̀rẹ̀ bírèkì bí ọ̀dọ̀ mi bí ọ̀dọ̀ yín ni mọ̀ ọlọ́fọ̀ ọlọ́run búra pé mo ń gbọ́ yín but ó ń ṣe bí gbọ́dọ̀ máa crack díẹ̀díẹ̀ ọlọ́fọ̀ ọlọ́run búra pé kí ni. wọ́n fọ́ ọlọ́run búra yìí fún wàhálà ìgbẹ́ àwọn Facebook làwọn ti pàdé. wọ́n sì ní kí ọba sọ wọ́n ní tó bá jẹ́ pé kò bá sọ wọ́n ní tó bá jẹ́ pé kò bá sọ bẹ́ẹ̀ rí. wọ́n sọ nígbà tí àwọn wọn ń dùn ní orí tó ń tẹ̀ pé àwọn kábínẹ̀tì ìmọ̀mù yẹn tẹ̀wọ̀n pé wọ́n sì wà pẹ̀lú ẹ̀ nígbà yẹn àwọn tí wọ́n ti jẹ àwọn tí wọ́n wà nípò káfí ìmọ̀mù jẹ tẹ̀wọ̀n pé wọ́n sì wà pẹ̀lú ẹ̀ nígbà yẹn. wọ́n pàdé àbá àtọ́lẹ́ ní Facebook gẹ́gẹ́ bí ẹ tó mẹ́sàn-án gbé ọmọ ilé ayélujára rí. pé wọ́n gàjì ilé ó sì sọ pé ọmọ ilé ayélujára lòun. èyí ti tọ́ gbà pé àwọn sì nílé wọ́n sì ní àwọn sì rí pé ó jẹ́ nìkan tó nímọ̀ náà ó sì pé mo lè yọ náà. tó nǹkan tó fà á tí wọ́n fi káwọn gbà wọlé àwọn ni wọ́n ṣàgbé wọ àárín àwọn èèyàn tó ti gbọ́ padà ká. tó ọ̀rọ̀ yẹn kà ń jẹyọ láàrin àwọn apá tó àwọn kan náà tó sọ báyìí àwọn kan tó ní ilé náà sọ yìí pé. àwọn ọmọ yóò kì í ṣe ọmọ nílé àwọn ọmọ. wọ́n sì ń bú wa láàdín tí àwọn àfáà tẹ́
àwọn àfa àtẹ́wọ́ gbà. àwọn àtẹ́wọ́ gbà láti gbé ìyàwó yẹn. tó gbogbo tí mo sọ yìí ọ̀dà pé ìjẹ́ kò tó 30 days lẹ́yìn ìgbà tí wọ́n jẹ́ tán ní ọba wa ṣaláìsí. tó kò tó 30 days. àgbọ̀yé. tó sẹ́yìn pé lẹ́yìn ìgbà tí ọba ti lọ bá nípò ọ̀wọ́ yìí ò lè dọ́dọ̀ ọba mọ́ fún dìgbà tí ọba ní. dọ́dọ̀ ọba mọ́ dìgbà tó bá ní bá ti. so ìjáhà ń ṣẹlẹ̀ ní ìlú ìjáhà ń ṣẹlẹ̀ lógún ọ̀ṣọ́ àwọn afá ẹ̀lú sà. Ok, mo ń bọ̀. ṣé ẹ gbọ́ ráì? Ẹ̀lú mo ti ń bọ̀ fún mo ti ń gbọ́ ẹni tó ti ń gbọ́ yín. Ó dìgbà tó bá ti bá dé bẹ̀ kó tó lè mọ ntọ́sí lórí irú bẹ́ẹ̀ ni ọkùnrin lọ. bẹ́ẹ̀ ni tó ọba ní orí ọba ní ìfìmọ́mù yẹn jẹ. ṣé wàá ní ìṣẹ̀lẹ̀ ìjọ wa ti jẹ́ kí ìjà yẹn ṣẹlẹ̀ ìjọ òde kí wàá lò ti ṣẹlẹ̀ nítorí àìmọye àwọn ènìyàn ló ti kí àgbègbè á lọ lé kó lórí nígbà yá lọ fà àwọn alágbára nínú ìlú àwọn olówó àwọn alágbára àwọn. wọ́n ti gba tiẹ̀ àpàtọ́lẹ́à. Kọ́ yìí mi láì bọ́jẹ́ ń bírèkì ni o. Ẹ̀rọ ọ̀dọ̀ yín bẹ̀rẹ̀ rà kó di bírèkì díẹ̀ là. Ẹni tẹ̀ ń gbọ́n bẹ́ẹ̀ ta. Mo ti gbọ́ yóò clear báyìí. Ẹ ní àwọn alágbára kan olówó kan nínú ìlú. Àwọn olówó kan ní máàmù tó wà lẹ́yìn ẹ̀. Wọ́n ti gba tiẹ̀ pẹ̀lú ahọ́n pẹ̀lú kó mú láhọ́n. Aláàkíwá. So tí àwọn afábá ní tọ́ba ní ẹlẹ́nìkan tó lè gbìyànjú kó fẹ́ lọ sí tẹ́sánmọ̀ wà láyọ̀ bá rẹ̀ ní police station ní gbogbo ìtàn sọ yìí. Láti lè sọ pé bí wọ́n fẹ́ lọ sọ nípa pé ṣé lóòótọ́ ọmọ inú ilé yẹn ni àbọ̀mọ inú ilé yẹn kọ́. Bẹ́ẹ̀ ni gbogbo ìgbà yẹn ní ọba mi ò tí ì jẹ. Gbẹ̀lẹ̀ ọba ó dà sí. So gbogbo àìmọye àwọn àfáà ni wọ́n gbé lọ sí police station. Látara ọ̀rọ̀ yìí náà. Látàrí ọ̀rọ̀ kódà gba lẹ́yìn ìgbà náà. Ètò ọlọ́ọ̀bá tó ṣe alábòsí. Wọ́n ní police lẹ́yìn ìgbà náà àwọn ọlọ́pàá police station owó dé lọ́dọ̀ wa ní. Wọ́n ní àwọn fún gbogbo àwọn àfáà wọ́n tẹ́ sí gbogbo àwọn àfáà. Gbogbo àwọn rọ́bítọ̀ nígbà yẹn. Àwọn rọ́bítọ̀ wọ́n fún wọn ní wọ́n láwọn ọ̀rẹ́ yìí báyìí fún wọn ní police station. Gbogbo àwọn àfáà fídíò rẹ̀ wà lọ́nà láì. Gbogbo àwọn afá kó àwọn lọ sí police station tí wọ́n pọ̀ rẹpẹtẹ níbẹ̀ tó wọ́n lọ fara hàn tẹ́rádà. So gbogbo àwọn òṣèlú onígbà yẹn ọba ọlọ́run ṣàṣe ọba bá wọn padà wá jẹ náà bí ọba jẹ náà. So wà lọ́wọ́ ìtàlá ọ̀rọ̀ yìí àyè tí wọ́n fẹ́ ká mú inú pọ́ńjẹ ni pé ọ̀rọ̀ yìí ti wà nínú kí ọba tó jẹ rárá bẹ́ẹ̀ ni. Ìyẹn kó tiẹ̀ tó dé ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ nílẹ̀. Ibi nǹkan sí nǹkan tí wọ́n ń sọ nínú àwọn nǹkan tí wọ́n ń sọ náà ni pé ọba ló pè wá nígbà ìṣòro tó jẹ́ kristian. Wọ́n máa ń sọ yí pé bá ń torí pé ìrànwọ́ ìsọpọ́tì ọba. Nígbà tó pé ìrànwọ́ ìsọpọ́tì ọba tó fi débẹ̀ nítorí ìrànwọ́ ní sílè tí nínú àwọn káríyè tí wọ́n kọ̀ǹtẹ́sì fún ọba yẹn. Ní sílè ni mọ́mù sọpọ́tì ní sílè lọ́wọ́ sọpọ́tì. Nígbà tó bá yẹ kí kò ní tiẹ̀ tó àwọn àfáàlú wọ́n tètè lọ bá ọba wọ́n tètè dá lọ sọ́dọ̀ ọba pé wọ́n kò tún gbà wá torí ní tí ó tẹ̀lẹ̀ yìí ó ti sùn wá. Chelsea ló bá ti dọba náà yẹn. tó wọ́n sá tètè pìrìsẹ́ǹtì ọ̀rọ̀ síwájú ọba. Bẹ́ẹ̀ni. ìgbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ síwájú ọba wá ní wá òun kọ́ ní ìlú òun ṣe déédéé òun ní jàǹbá òun ní bíbí ìtàn náà. Bẹ́ẹ̀ni. nítorí wà ń bẹ̀rù pé èyí ó pè lọ́nà pẹ̀lú àti. Ó ti di break o. Ọ̀rọ̀ yìí ti di break o. Ẹ̀dùn di mú ìlú òun ìjọba o. Bẹ́ẹ̀ni. Ẹ má mú ìlú kó bẹ̀rẹ̀ ìgbẹ̀ngàn ló ti ń da. Náà ẹni ọba náà wà ní gbèsè náà ó ti ń da báyìí. Wọ́n ní ọba ní àwọn gbèsè lórí ẹ̀. Pé àwọn òpè ìmọ̀mù ìtọ́lé àwọn pè wọn ní ìṣẹ̀lẹ̀ àwọn tí wọ́n bá wọn ti pé ọba sàpadà dá sí ọ̀rọ̀ yẹn náà ni dídájú tó bá dá sí ọba yẹn ìgbìmọ̀ wọ́n yẹn kọ́mítì fún ọ̀rọ̀ yẹn náà wọ́n yẹn àwọn kọ́mítì kan fún ọ̀rọ̀ yẹn náà nínú àwọn olóyè wọn kọ̀ọ̀kan náà wà. ó sì jẹ́ pé bífọ̀ kí ọwọ́ tó dé nígbà tí láàrin kọ́bú tó dé fún ìfàwọ̀ yìí máa wọn lọ
ìlú ìtọ́jú àti bí àwọn ó ti bí àwọn olóyè kọ̀ọ̀kan ó ti bí àwọn olóyè yẹn lọ sí kọ́ọ̀tù. àwọn olóyè ọba àwọn ìjà. àwọn olóyè ọba àkọ́kọ́ àwọn ọba tàná. àwọn náà wọ́n wà lẹ́bi tó. ó yé mi àwọn ó ti gbé wọn lọ sí gbàtọ́lọ́pàá tó lójú tó jọba ní rárá. ó ti gbé wọn lọ sí kọ́ọ̀tù. tó fún àwọn náà ni wọ́n tó lọ withdraw àwọn ẹjọ́ yẹn padà. náà tí wọ́n ń bẹ̀ pé yóò kún wọn bẹ̀ wọ́n yóò gbé wọn lọ sí kọ́ọ̀tù yóò kún wọn bẹ̀ wọ́n padà. àwọn nígbà tí ọba yẹn jẹ àwọn náà ni àwọn náà lọ́ba yẹn padà fún yàn. wọ́n lọ ṣe ìfáìlì. ìdí àti ti crack o ẹni àwọn náà lọ́yìn ọ̀kan lọ ṣe findings. àwọn olóyè yẹn náà ni. ta ló yẹ wọn kọ́ lọ ṣe findings. ọba tuntun yẹn ló yẹ wọn. ọba tuntun tó dúró yìí. ok lóní ọ̀rọ̀ kan lọ ṣe findings lórí ọ̀rọ̀ tó ń gbọ́ yìí ń pé ẹni yẹn ṣe ọmọdé àbọ̀mọlé àbí nǹkan náà. ó fún ọ lọ ṣe findings lórí ẹ̀ pé wọ́n ti yan àwọn alágbára kọ̀ọ̀kan kan náà nínú ìlú nínú àwọn tó ń tẹ̀lé ìwọ̀n ìbẹ̀rẹ̀ àti ìmọ̀ mẹ́mẹ́. nínú àwọn tí wọ́n yàn nínú ìlú àwọn èèyàn ńláńlá nínú ìlú tí wọ́n lọ ṣe findings. ọ̀dà kẹ́kọ̀ọ́ àtẹnukò lórí pé ó tó ṣẹlẹ̀ ní pé àwọn òfin meeting gbogbo àti ìdílé àti àwọn ìmọ̀ràn yìí wọ́n pàdé àwọn ní ààfin ní ọjọ́. kí ìgbà tí wọ́n wá ààfin wọ́n sì ní kí ìmọ̀ràn kọjá sí ní màmá wọn lọ́wọ́. ẹni pé ní ìwọ̀n ọlọ́jà pé màmá ò lè sọ pé èmi ni mo bí ibi tí mo ti sí ní kìnìkan. bẹ́ẹ̀ ni ìyá ló dẹ̀ mọ bí tó bímọ sí olómọ tó máa bímọ fún ọgbà àwọn ìyá ló máa wọ́n bímọ fún ìyá ló máa tó lọ bẹ́ẹ̀ ni. so ìlú mi kó tó di bọ́ bá dé náà tẹ̀lé ńgbà tó ti sọ fún mi sọ̀rọ̀ wọ́n ya igi kan wọ́n ya kí ni tó máa ń yá àwọn tà ya yìí kiri báyìí fún ní àwọn bẹ̀rẹ̀ láti orí ẹni báyìí tẹ̀lé ẹni báyìí tí wọ́n tẹ̀lé náà bí fámìlì wọn ti bẹ̀rẹ̀ ṣáà tó fi ká máa bá tí wọ́n. ìmọ̀ ìtọ́lẹ̀ àti ìyàn kalẹ̀ wọ́n ti yàn wọ́n tà ní kí wọ́n wá dípẹ́ndì kí ní ẹ̀ nínú ààfin. pẹ̀lú àwọn fámìlì Ayílára. pẹ̀lú àwọn fámìlì Ayílára wọ́n á dìfẹ́ǹdì ẹ̀ lọ́dọ̀ wọn. so àwọn àgbàlagbà ń bẹ́ńlẹ̀ o àwọn èèyàn ńláńlá ń bẹ́ńlẹ̀ kó láwọn sínétọ̀ wọ́n bẹ́ńlẹ̀ rẹpẹtẹ tó ń fẹ́ gbọ́wọ́ yẹn níjọ́ yẹn so wọ́n tà pé ẹni tí wọ́n pe wà bí wọ́n pe gbogbo wọn jáde gbogbo wọn dìde wọ́n gbogbo igi tí ìtàn tí fẹ́rẹ́ àti ń sọ. ìtàn yẹn wọ́n dàlú láyà ní kò sí tó dúpẹ́ fún àwọn tí ẹ̀ ní tọ́lẹ́ àti tó jẹ́ ó sọ nínú ẹ̀ yẹn pé kò sí ẹnì kankan tí jẹ́ nínú fámílì àwọn kò tí ì sí ní kàfẹ́ nìkan jẹ́ tọ́lẹ́ àti nínú fámílì àwọn. pé kò sí nínú kàn rárá fẹ́nìkan jẹ́ tọ́lẹ́ àti nínú fámílì àwọn. wọ́n sàfi da gbogbo ìjókòó yẹn sàfi ọba wa ní ọ̀dà yín tó ṣẹlẹ̀ báyìí ni pé ní ọjọ́ náà lọ́ba pàṣẹ pé ya fún wọn lọ ti mọ́ọ̀sì. táwọn máa fi yanjú ọ̀rọ̀ tó wà ńlẹ̀. pé tó bá jẹ́ wípé tí àwọn ilé ayé tó wá lọ nípa ọ̀nà iye díẹ̀ láàrin àwọn tó bá jẹ́ pé òun náà ni wọ́n bá padà pàtàlẹ̀. ó wá fún ọba tó mú wá fáwọn yìí pé ẹni tá a pàtàlẹ̀ náà yà á ti yí ọmọlé ni ó sì mú wa. bẹ́ẹ̀ni. torí tí wàhálà ti wá bẹ̀rẹ̀ tó sì bá yọ ọ̀rọ̀ tì í ná. wọ́n fi tìmọ́sì báyìí wọ́n já ni. wọ́n lọ ja àwọn bọ́ìsì yẹn àwọn ọmọ burúkú wọ́n ń kó wọlé àwọn ọmọ burúkú káàkiri wọ́n lọ já mọ́sì yẹn ni. wọ́n fi ànáǹtì lórí rédíò náà nígbà yẹn wọ́n ànáǹtì lórúkọ ọba yìí pé àtìmọ́sí láti máa ní ọ̀sẹ̀ yìí. nítorí wàhálà tí ń ṣẹlẹ̀. wọ́n lọ wá wọ́n lọ fi announcement ní wọ́n lọ fi káńtà ọba ìdíje ọ̀fẹ́. ó ti ń crack o bí a ti ti move ní o. ok mo ti wá kó omi tí mo wà. ẹni wọ́n lọ ṣe nǹkan mi láti fi káńtà tó bá ṣe. ìròyìn tí ọba gbé jáde yìí. àwọn náà wà lọ ṣe ìròyìn yìí wọ́n fi káńtà. bá mùsùlùmí jà ọba yẹn. wọn ò tẹ̀ tí wọ́n sọ ikú ọba mùsùlùmí jà ń gbà wọn.
ní tí wọ́n sọ ni pé ọba ò sọ pé àwọn ti máa ṣáàṣì o. ọba ò ti sọ̀rọ̀ pé ọba ò wá sọ̀rọ̀ ọba ò sọ̀rọ̀ nígbà yẹn. wọ́n lọ fi ìwé ilé káńtà àti tọba. nípa látàrí pé ọba ò fẹ́ kọjá pé wọ́n mọ̀ sọ yín pé Christian lọ fẹ́ dáwà lálẹ́. bẹ́ẹ̀ni. so ìlú ọba sáwọn ń wò wọn gbogbo àwọn ààrẹ mùsùlùmí náà nígbà tó ti di pé ọba gbégbé sẹ́wọ̀n wọ́n ń ja wọ́n ń gbogbo àti ọba wọn ò tẹ̀lé wọn tó gbẹ̀ àwọn ààrẹ mùsùlùmí tó wà lẹ́yìn ẹ̀ gbogbo àwọn aṣojú mùsùlùmí àwọn balógun mùsùlùmí aṣọ yín gbogbo wọn padà kúrò lẹ́yìn ẹ̀ àwọn padà lọ sọ́dọ̀ ọba. wọ́n tó wà lẹ́yìn ìtọ́lé atẹ́lẹ̀ wọ́n padà kú. ọba kú lẹ́yìn wọn gbogbo wọn náà ti padà kú. ó ti padà bú gbogbo wọn náà ó ti padà bú gbogbo wọn pẹ̀lú tó tún bà lórí nígbà yìí gbogbo wọn ló ti kúlẹ̀ ọkọ̀ àwọn fídíò yẹn wà. ó ti di fídíò ó ti ṣe fídíò lórí nígbà yìí tó ti bú gbogbo wọn pátápátá pé ọmọ òun lòun ẹ̀yìn òun ni wọ́n wà. tó tún bú ọba náà tó ní ọba tí ọba tó ìgbẹ́ di Adébóyè. ọba ò tó gbẹ́ di Adébóyè. ọ̀rọ̀ yìí ti ń bírèkì o. àgbẹ̀ nẹ́tíwọ́ọ̀kì ibẹ̀. hello. ó sì ń bírèkì náà. hello sà. náà. hello ṣé ń gbọ́ báyìí. ó di clear díẹ̀ báyìí. wọ́n á bọ́ pé ọba ò gbẹ́ di Adébóyè. fídíò yẹn wà. pé ọba ò tó ìgbẹ́ ìwọ ọba tó fẹ́ máa pàṣẹ ìwé tó gbẹ́ di Adébóyè. ẹ bá rí fídíò yẹn lè bá mi send ẹ̀ sí WhatsApp nọ́mbà yìí later. àbí kẹ́ send ẹ̀ sí messenger náà ẹ má sọ̀rọ̀ ńlọ. kò sí problem. so ọmọ mi pé dátà tó wọ́n ti ṣe ọ̀rọ̀ yẹn ọba nígbà tó yá tó di pé òun náà ẹ̀rù bà látàrí pé kọ́mídé pé wọ́n kàn jíjọ́ kan wọ́n wá sí mọ́tà tí wọ́n kó àwọn sọ́jà wọlé àbí nǹkan kan. wọ́n kọ́ tàbí pé ó lọ fún ó gbé ọba lọ sí kọ́. so ìbọ̀wọ̀ tí wọ́n á bẹ̀rẹ̀ ni ó gbé ọba lọ sí kọ́. nígbà tí bọ́ba lọ sí kóòtù wọ́n padà ń sáré sí àwọn fẹ́ wí ìdúró kéèsì yẹn. lórí pé kí náà gbọ́ba lọ kóòtù fún gangan kí náà kọ́ ọ́ kí náà san kó sí fáwọn. ẹjọ́ yẹn pọ̀ ṣùgbọ́n nínú ètò ó wà lọ́wọ́ nígbà tí wọ́n kóòtù lọ́wọ́ báyìí náà pé èyí ni pé ṣé ọba kọ́ ló ní mọ́síláṣí. ok. then ọba kọ́ ló ní ìbọn nílùú ọba ní mọ́síláṣí wà ṣá. náà ẹ máa sọ̀rọ̀ yín lọ. kódà ẹgbẹ́ àfihàn. ẹ máa sọ̀rọ̀ yín lọ. ẹgbẹ́ àfihàn. náà. then ọba kọ́lùkù yìí jẹ. nítorí kì í ṣe ọba ilé ló fún wọn jẹ. náà wọ́n tún crack díẹ̀díẹ̀ ni. wọ́n gbọ́ ibò tó ń crack ojú ti ń crack network yẹn. hello. ó ti bẹ́tà báyìí. wọ́n ní ọba kọ́ló fáwọn jẹ. kọ́ló kò ní jẹ́ ọba sí kọ́ló ní mọ́sáàsì ẹjọ́ tó kù ní kóòtù ni. ìyẹn ló kù ní mọ́sáàsì. ìyẹn lẹjọ́ tó kù ní kóòtù báyìí tí wọ́n ń sọ wọ́n fẹ́ sọ ìlú rí. ok. so nítorí wọ́n fẹ́ wíjú ẹjọ́ yẹn ni pé kò sí ọgbọ́n tó di dá àwọn tó jẹ́ lọ́ọ̀yà tó lò sí dáadáa wọ́n ti sọ fún pé òun lè mú ní ẹjọ́ nítorí ààfin fídíò wà pé ààfin ló ti wé láwà ní. ìjọba tán àfihàn kan náà lọ́ba yẹn náà fi jẹ́ sí báyìí. àfihàn kan náà ni kódà bí mọ́sáàsì tó ń sọ pé ọba kọ́lù ni inú ààfin lọ́wà. ọba tán ètò ọlọ́run. so gbogbo ìgbà yẹn tó ti gbọ́ lọ kóòtù àwọn ọmọ tọ́ọ̀gì tó ń kó kí àwọn nǹkan ti pe àwọn olóyè ọba tí wọ́n ń fẹ́ tí wọ́n fẹ́ á pa yín ni o. gbogbo yẹn jákujàku tẹ ní gbogbo àwọn yẹn náà dáadáa nìyẹn. tó ń fẹ́ tí wọ́n bá pé àwọn pa wọn tó tẹ̀ bá. láti lè jáwọ́ ni. tó ń dẹ́rù bàbá wọn kódà agbọ́ nígbà náà pé wọ́n pe ọba náà. agbó nígbà náà pé wọ́n pe ọba náà pé wọ́n di wọ́n lórí àwọn pe ọba náà tó ọba yìí ṣàdúró wípé òun ò gbóòrò bàtà bá lọ sí ààfin ìgbà tó bá ní bá wa sọ di pé wàlúwàhì òun ò dá gbogbo ẹ̀ padà sí bó ṣe wà ṣùgbọ́n òun ò ní rọ́ọ̀ṣì nítorí pé wọ́n fẹ́ òun àwọn rí àpẹẹrẹ pé wọ́n fẹ́ dájọ́ ẹ̀sìn sílẹ̀. bẹ́ẹ̀ni. pé ṣùgbọ́n àwọn ò ní rọ́ọ̀ṣì ṣùgbọ́n àwọn tí ń dá gbogbo wa lójú pé àwọn ò dá gbogbo ẹ̀ padà sí bó ṣe wà tẹ́lẹ̀ báwọn bàbá wa ti fi. bẹ́ẹ̀ni.
tó ní ìpè gbogbo àwọn olóyè mùsùlùmí pátápátá l'Ógbómọ̀ṣọ́ lẹ́yìn àwọn kan tó ń náà dọ́gbọ́n tí ń jẹ ní ìpè nítorí òun náà ti ń dọ́gbọ́n pa àwọn kọ̀ọ̀kan kan jẹ gbogbo àwọn olóyè mùsùlùmí tí wọ́n bá ọba àná sí. bẹ́ẹ̀ni. gbogbo àwọn olóyè mùsùlùmí tí wọ́n bá ọba àná ṣe tí wọ́n ti bí ọdún fámìlì wọn gboyè gbogbo wọn wà pẹ̀lú ọba. so àwọn tí wọ́n wà pẹ̀lú àwọn tí wọ́n wà níkàgbọ́n rẹ̀ bí kó sáré ní àwọn kan kó sáré ní àwọn tó ń náà nínú ayé pìṣẹ́ǹtì pé olóyè báyìí náà ń bẹ pẹ̀lú náà kó sáré ní àwọn lọ́dọ̀ tí òun àgbè táwọn kan tó ń bá ọ̀rọ̀ bọ̀ láti lẹ̀ kó sáré ní àwọn kan dẹ̀ yóò mọ̀ òun náà mọ̀ sáré yóò fi máa kílèmù wọn pé òun náà ní àwọn báyìí dẹ̀ àwọn gbogbo àwọn tó ń tẹ̀lé pátápátá tẹ bá bí wọn ní mọ́ọ̀sì kódà lórí mú òṣèlú tọ̀wọ̀ lọ́wọ́ báyìí tí ẹ bá dé sẹ́ńtà mọ̀ sọ́jà wọ́n ti kó ọlọ́pàá síbẹ̀ dìbì wọ́n ti kó àwọn ọlọ́pàá síbẹ̀ dìbì nítorí mi ti ọ̀rọ̀ náà àdúgbò tó tẹ̀tẹ̀ ṣẹlẹ̀ ní rọ́bìtà ní yóò ní ìwé ló fà á wò. wọ́n ti gbọ́n wọ́n ti bí àwọ̀ wọ́n ti bá àwọn èèyàn wà àìjà tó mọ́ta ìjọ kò sí yìí ń bẹ̀. tí wọ́n bá ní kò gbọ́dọ̀ sí yìí àwọn èèyàn bá ti wọ ọkọ̀ láti fi pẹ́ ṣùgbọ́n ọba ń sọ pé wá bá wọ́n fẹ́ ìtàjẹ̀ sílẹ̀ rà bá. tí ọ̀rọ̀ yẹn ò ti kí ó fi wà ẹgbẹ́ wà ní kọ̀. ó ti yé mi ẹ ṣeun ọ̀rọ̀ ti yé ọlọ́run ní dààmú yín ọlọ́run bá ń dúró tì yín. ìjọba tí kò jọga tí ọlọ́sàn méjì tí ó tọ̀ gẹ́gẹ́ bí promise tèmi promise ẹni tí mo pè tó mo kọ́kọ́ bá sọ̀rọ̀ tó ọ̀rọ̀ tẹ́yìn yẹn sọ ó bẹ́ẹ̀ jọmọ́ tẹ́yìn náà sọ ọ̀rọ̀ yẹn wà núra wọn kò sátàkó ọ̀rọ̀ yẹn rárá ó wọ núra wọn tẹ́yìn náà bá padà gbọ́ ní live program ẹ̀ realize ẹ̀ yàrá bọ́ mo ṣàdéhùn fẹ́ nìyẹn pé pẹ̀lú gbọ́lọ́hùn èmi á sì pè máàmù tọ́lé àbúrò mi ṣàdéhùn kó má lórí ìwọ̀n fẹ́ gbọ́jú ẹnìkan fi dá ilé àbò tèmi ṣe rí nìyẹn ṣàdéhùn èyí ń pe apá ilé àbúrò mi apá tọ́lé màá sì béèrè bí ilẹ̀ wọn màá sì jẹ́ káwọn náà sọ tẹnu wọn àyàfi táwọn bá fẹ́ kí n record àyàfi táwọn bá tẹ̀fẹ́ bá mi sọ̀rọ̀ nìkan ló kù ṣùgbọ́n èmi ó pè wọ́n pẹ̀lú gan léèrè náà láti pè wọ́n pẹ̀lú gan ọlọ́run lẹ́yìn ìjímọ̀ máa jẹ́ kó bọ́ sí láti súnmọ́ nígbà. ọ̀dà tí wọ́n wà tẹ́ wá ní tẹ́ bá ti pè wọ́n bá wọn. bẹ́ẹ̀. ẹ̀rú mo fẹ́ fún yín ní àgbáyé kàbí ẹ̀ bá sọ fún wọn pé wọ́n upload picture ọ̀dájú wọn. ok kò sí wàhálà yẹn ọ̀dà kò sí wàhálà màá béèrè ìbéèrè tó pọ̀ lọ́wọ́ wọn. tẹ́ bá tún wá ní. màá béèrè ìbéèrè tó pọ̀ lọ́wọ́. tẹ́ bá tún wá ní tẹ́ bá tún fẹ́ fún more confirmation mo ti fún ètò nínú ilé ayélujára kankan ẹni tó jẹ́ spokesman wọn. mo ní di nọ́mbà ẹni náà ẹ bá ń sẹ́ndì rẹ̀. máa sẹ́ndì ẹ̀ sí WhatsApp. ẹ sọ fún wọn pé máa pè wọ́n ẹni bá pè wọ́n. nọ́mbà tí ń ṣó tí mo fi ń pè yín sí kí ni nọ́mbà tó ń ṣó lọ́dọ̀ yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣó ọ̀bẹ nọ́mbà mi gangan lẹ̀ rí. mi ò gbọ́dọ̀ 0701. irọ́ èyí ó kàn gbé àwọn nọ́mbà mi wá ni ẹ má wọrí màá sẹ́ni nọ́mbà WhatsApp mi sí ní kẹ́ máa sẹ́ndì ẹ̀ sí ṣé nọ́mbà ènìyàn ṣe má wọrí ṣáàlà iṣẹ́ ń gbọ́ jazakumullahu khairan assalamu alaikum warahmatullahi wabarakatuh. tọ́ alhamdulillahi rabbil alamin ẹ̀rá ṣàkíyèsí mi ò fẹ́ sọ̀rọ̀ torí mi ò fẹ́ sọ sínú ọ̀rọ̀ tí a jọ sọ pẹ̀lú ẹni tí mo pè yìí ẹlẹ́ẹ̀kejì ẹ ní bínú mo gbé fúnra wọn èyí tí mo play yìí òun lẹ́ni kejì tí mo bá sọ̀rọ̀ ẹni àkọ́kọ́ náà over 40 minutes òun náà ṣe gbádùn mi dáadáa Sheikh ẹ̀rọ̀sà ẹni àkọ́kọ́ tí mo bá sọ̀rọ̀ màá play audio tí ẹ̀ ń sìn ẹni kejì lẹ́ni tẹ́ gbọ́ tán yìí tẹ́ bá gbọ́ tí mo sọ pé ẹni tí mo kọ́kọ́ pè so ẹni kejì ló provide nọ́mbà ọmọ inú ilé ayélujára gangan fún mi ẹ gbọ́ ọ̀rọ̀ ké sínú yẹn ọlọ́run dẹ̀ jogún làákà ìfẹ́ nìyẹn because we spoke nothing less than an hour and 30 minutes ẹ bá ń ṣàkíyèsí nígbà tó ọdún yẹn ń sọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ ẹ máa gbọ́ tó ọdún kan máa ń dún pọ́pọ́pọ́pọ́pọ́ bí ọdún yẹn ṣe ń dún yẹn $5 ló ń drop nìyẹn which means tí $5 kan bá ti tán a tún upload $5 ni mo gbé sí automatic so that call wọ̀ ní cut látara pé bí owó ló cut torí pé kí ni ana wahiz al-haqq lid-din al-haqq la akuna wahiz al-kadhib la anna al-islam mazhab al-haqq wa 'adl torí mi ò ń ṣe agbẹnusọ irọ́ agbẹnusọ òótọ́ lè ní lórí ẹ̀sìn òdodo bọ́lá òun ṣe sọ pé
huwa alladhi arsala rasulahu bil huda wad dinil haqq liyuzhirahu ala dini kullihi wa kafa billahi shahida. Now, so bí mo bí a ṣe ṣáájú ní time 40 minutes lẹ́lẹ́kejì lákọ̀ọ́kọ́ yẹn náà ṣé kí n play ẹ̀ ń sìn ẹ bá mi tẹ yes ẹ jẹ́ nǹkan èèyàn tó bá wà interested láti fẹ́ gbọ́n sí at least a ní 200 tó ń wọ́ṣẹ̀ báyìí ẹ jẹ́ nǹkan.